olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìdí tóun fi gbé ìgbésẹ̀ láti wọ́ Ìbà Gani Adams lọ ilé ẹjọ́ láìpẹ́ yìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn iléeṣẹ́ Aláròyé ni wọ́n ti sọ kókó ìdí méjì pàtàkì tó ṣokùnfà ìgbésẹ̀ ọ̀hún. Kí wá ní kókó ìdí méjì tí olóyè Sunday Ìgbòho sọ gan-an? Àlàyé rèé lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ káàbọ̀ sí ìkànnì Naija Television níbi tí a ti máa mú àwọn ìròyìn bó ṣe ń lọ wá sí etí ìgbọ́ yín. Ẹ má wàá gbàgbé tí ẹ bá ti subscribe tẹ́lẹ̀ ẹ máa bá wa tẹ subscribe button tó ń bẹ ní ojú ìwòran yín yẹn lábẹ́ fọ́nrán yìí ló wà. Ẹ máa bá wa tẹ̀ ẹ́ kẹ́ ẹ máa subscribe sí channel wa, ẹ like, ẹ comment, kẹ́ ẹ sì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ ṣeun. Ṣáájú ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ti sọ wípé òun ò ní gbé ìgbésẹ̀ kankan lórí ohun kan tó ń jà rìnrìn lórí ayélujára níbi tí Ìbà Gani Adams ti fi àwọn ẹ̀sùn kan tó lágbára kàn án nítorí wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ti dá sí ọ̀rọ̀ ọ̀hún tó sì ti bẹ òun kóun fi ọ̀wọ́ wánú. Ṣùgbọ́n lẹ́yìn tí òun ro àròjinlẹ̀ lórí ìdí méjì kan tó ṣe kókó tó ṣe pàtàkì làwọn ṣe padà yí ìpinnu ọ̀hún padà. Àkọ́kọ́ ni nítorí ọjọ́ ọ̀la òun fúnra òun, ẹ̀ẹ̀kejì sì ni nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ tóun bí sílẹ̀. Gẹ́gẹ́ bí olóyè Sunday Ìgbòho ti ṣe ṣàlàyé, ó ní ẹ̀yin náà mọ orílẹ̀-èdè yìí, kò sí ohun tí kò lè ṣẹlẹ̀, kò sì sí ohun tí wọn ò lè yí mọ́yàn lọ́wọ́. Tí mo bá dákẹ́ tí mo ní mi ò ní sọ nǹkan kan lórí ẹ̀sùn bántabántá tí wọ́n fi kàn mí tí kì í ṣe òótọ́, tó bá di ọjọ́ iwájú tó fi ń bú àwọn ọmọ mi tàbí tó fi ń takò wọ́n, kí ni kí n máa sọ? Àbí tí àwọn èèyàn gan fi ń bú mi tó sì ń gba gbogbo ohun tí Gani Adams sọ gbọ́ ńkọ́, kí ni kí n máa sọ? Wọ́n ní Tinubu ló ń lò mí, òun ló ń gbowó fún mi. Báwo lèyìn ó ṣe pa irú irọ́ bàǹtàbàǹtà báyìí mọ́ mi? Olóyè Adéyẹmọ tún fi ìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ò mọ nǹkan kan nípa ikú tó mú bàbá Bọ́lá Ìgè lọ. Wọ́n ní ìlú Mọ̀dákẹ́kẹ́ ni mo wà lásìkò ìgbà yẹn, kò sì sí ibì kan tí wọ́n ti ki ikú bàbá Bọ́lá Ìgè mọ́ mi lásìkò tí wọ́n gbé ọ̀rọ̀ náà dé ilé ẹjọ́. Báwo wá ni èyí ó ṣe pa irú irọ́ bẹ́ẹ̀ mọ́ mi tí màá sì dákẹ́? Kókó ìdí tí mo sì fi padà yí ìpinnu mi padà láti gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ kò sẹ́yìn nítorí ọjọ́ iwájú mi àti tàwọn ọmọ mi. Kí ilé ẹjọ́ kó lè bá wa dá sí i. Ọ̀rọ̀ yìí lágbára ó gbẹ̀nú tán o. Aláròyé tí wọ́n fi ọ̀rọ̀ wá olóyè Sunday Ìgbòho lẹ́nu nípa ìgbà àti àkókò tí yóò padà sí orílẹ̀-èdè bàbá rẹ̀ ìyẹn Nàìjíríà. Ṣùgbọ́n ìdáhùn olóyè Sunday Ìgbòho ni wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kò tí ì gbà á láàyè láti wá sí orílẹ̀-èdè yìí. Ó mà wá lágbára o. Kí lèròǹgbà tiyín lórí ọ̀rọ̀ yìí àti pé níbo lẹ̀yin gan lérò wípé ọ̀rọ̀ ọ̀hún yóò padà já sí? Ẹ máa sọ gbogbo èrò yín sí kọ́mẹ̀ǹtì. Títí dìgbà míì tátùjọjọ máa pàdé ìkànnì Naija Television lẹ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi. Ẹ bá ti subscribe tẹ́lẹ̀ ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ ní ojú ìwòran yín yẹn. Ẹ like, ẹ comment, kẹ́ sì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.